Africa Content TV. Wọ́n fi ẹ̀mọ́ mu lọ, wọ́n bàbá yìí kọjá tẹ́yẹtẹ́yẹ. Bàbá tó bá sọ bóbi rí ọ̀gbọ̀dọ̀. Ó rí bí ẹlẹ́ àyà mi ìtọ́jú bàbá. Wọ́n ní ẹlẹ́ mú lọ nínú ilé yìí gbogbo ẹni ẹ̀ bá yẹ lọ bí. Ẹ̀gbọ́n rẹ̀ lẹ́sẹ̀ bàbá. Ìyá bàbá fẹ́ràn yẹn lọ ń kọ́. Wọ́n ní ọmọ rẹ̀ lẹ́sẹ̀ lọ. Ẹ̀yẹ́sì nìkan rán lọ fún ìyá bàbá yín lọ máa rọ́pọ́n lájú ìlú ẹ̀sìn. Omi tòmù sí ọmọ àbòrókù náà. Tòmù tòmù sí ọmọ àbòrókù lówó lọ́wọ́. Ẹ̀mú olùkọ́ òbílẹ̀ mọ̀ sí. Bẹ́ẹ̀ ni ajagun lọ gbọ́dọ̀ ń fún lóyè. Nínú ilé bàbá ẹ̀yìn tóbi ìdílé ọmọ ẹ̀yìn. Ẹ̀kú ọdún ẹ̀kú yè mọ́ Olódùmarè òjíjẹ́ láre kẹ́ olówó ni. Nítorọ yẹ. Ayé òní jẹ́ kúdàmù lọ́wọ́ mi. Wọ́lá létí láti wọ́lá lé mi ọmọ sí Jọ́sẹ̀. Nítorí ìyàbọ̀ lóde yín kọ́. Gbogbo ẹ̀wù ní ṣe wọ̀ mí wọ̀ mí. Bẹ́ẹ̀ ni gbogbo aṣọ ṣe rómi rómi. Kíjì ìpàdà bá níbẹ̀ lè wọ̀ ní ẹ̀mọ́dù mi báyìí lásọ ìyá fi pé gbà. Ọmọ òpè yọ ọwọ́ kan òpè. Òpè yọ ọwọ́ kan ẹ̀kú sí mọ̀. Ó ti kó wọn jẹ lóde bàbá nílé wọn sì bí ní lọ́mọ. Èèpo wú. Bẹ́ẹ̀ ni kèèpo fẹ́. Aṣọ ńláńlá. Owó ńláńlá ni bàbá wọn fi fẹ́ wí. Nínú ilé bàbá yún ẹ̀ ìlọmọ láwọ̀ ẹ̀ ọmọlá. Èmi wá ní ẹ má fi Kùránì kan ní lórí mọ́. Ẹ dákun gbogbo ẹ̀yìn ẹgbẹ́ fún mi kí n hàn kí. Ìdí pẹ̀lú ẹ̀dá. Ìyàtọ̀ lọ́dọọdọ́ kí ní àná kọ́. Wọ́n ní oníkéwú ní. Wọ́n ní bàbá tí wọ́lọ́wọ́ lẹ́lẹ́ owó ni wọ́n lọ ọ́ tọrọ. Ṣèbí ní oníkéwú làwà yìí lónìí lónìí. Sọ́jú yìí àbí orí. Sẹ́ẹ̀rí tó ní kéwú náà. Owó nù. Bẹ́ẹ̀ ni kò orí kó tó ná mú. Gbogbo yín lẹ fojú rí ìta àfáà mi. Mo ṣe bí tí ṣiṣẹ́ ni ànábì ni a ṣiṣẹ́ àtọ́lówó. Akẹ́wùgbẹ̀rù wo. Olóòótọ́ nù. Ìran akẹ́wùgbẹ̀rù ni. Bẹ́ẹ̀ni. Láyé ìjọ́hun ni wọ́n kéwú tán gbẹ̀rù. Nísìnyí wọ́n kéwú gba góòlù lọ́dọ̀ tiwa ni. Bẹ́ẹ̀ni. Wọ́n kéwú gbowó ni. Wọ́n kéwú gba wúrà kà. Bẹ́ẹ̀ni wọ́n kéwú gba mọ́kà. Mo wá sọ pé lójú ẹ̀ ní ìyá ni màá délé ọmọ tí Jọ́sẹ̀ láwọn. Gbogbo wa láwọn lọ bẹ̀. Ibi tó yẹ kí Mùsùlùmí ó lọ ní. Ẹ̀ṣẹ̀ ò sí ní mọ́kà. Mo fi Olódùmarè Ọlọ́run ọba mi búra sí mímọ́ mímọ́ níbẹ̀ ní Káàbà ní tó bá ti lọ ẹbí wọn. Bẹ́ẹ̀ni òdodo. Ọlọ́run ọba ní kẹ́yìn. Àbí ìkà bàbá. Ògùn kọ́ ní láyàn. Akẹ́wùgbà góòlù. Bàbá nù. Ó bá ṣe pé ògùn ní láyàn gbogbo babaláwo ayé lórí òun pátápátá. Ọ̀gbọ́n kọ̀rọ̀. Dangote ò mọ̀ wẹ́sẹ̀. Ọ̀tẹ́jọ́ ló lẹ́bù. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ ni olówó bí téèyàn ń olówó ní ọ̀parọ́. Bá mi bọ́lọ̀ bá ń bẹ lẹ́yìn èèyàn bí ìdámọ̀ ìrírí Ọlọ́run ọba láìpó ti gbogbo wa. Ọjọ́ wo ní fi ilẹ̀ bàbá? Mo wá kí yín pọ̀ ọdún ni. Bẹ́ẹ̀ni. Ní dààmú ẹ̀wọ̀n sáńtì. Orí òjijì wà ní ìdá pẹ̀pẹ̀ ní wọ́n bá jẹ́ o ẹ̀yìn kò ṣe ọ̀gá. Ọmọ ní orí gbóná. Ẹ̀yin gan orí gbóná. Orí bá ti dùn mọ́ láwa yìí. Bọ́lọ́hún mọ́ fi sára wa dè wá mọ́lẹ̀ kọjá mọ́ kí dáadáa nílé ayé ṣe ní. Mo fọlọ́hún sọ yín o. Bàbá mi o. Mo rí ilẹ̀kùn yìí náà. Àbọ̀ òní bá àfáà mi ṣe múra ní ẹsẹ̀ ló gbówó lọ́mú fún Olódùmarè ṣe. Yọ̀ṣù jẹ́ ìbábá dáadáa. Ẹsẹ̀ ló gbówó lọ. Àyọ̀ǹgẹ̀nu. Àbọ̀ òwò bẹ̀ ní àlàyé olóńgbò. Ó gbẹnu tó bàbá yìí. Ọmọ bàbá rẹ̀ kú làwọn akínílé. Sọ̀rí báwọn ni bàbá mi dìsáínà ìwé ní fòṣì. Táwa máa ń dùn owó bẹ. Ìjẹ́bẹ̀ ọ̀gá yóò ní kéwù. Sọ́yà òní wú báyìí.
dandan kọ́lá gbádá fóníkéwù tiwa. àfíjú làbá wa. gbogbo tó bá ti wọ̀ yóò sì mọ jọra wọn ni. akéwùbẹ̀rù bàbá òun èdè mọ́ bàjẹ́ wọn sánú. Àmín, àmín. lọ́lá fàtíà. àlùbáríkà alihamudulilayi ilé alamina amani arohimi maliki yaumidini iyaka na'budu wa iyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin.
Olódùmarè ọlọ́run kan lọ́ba gbogbo wa kò sí tó kan lọ́hùn pẹ̀lú lágbájá ọlọ́run bá kan bó bá wò yẹn títí sí wù ní ẹni tí rọ̀bì sáké ní mọ́sálásí ló yẹ kó lówó lọ́wọ́ Olódùmarè kò kan lọ́hùn ibi ẹni tó lẹ́sẹ̀ méjèèjì yìí ti gbé sáré ká arósì jòkó lójú kan yóò sì mọ̀ jẹ́ ìṣòmọ̀ ó ti olúwa ní sọlá ìyá mi mo ti ṣe ni o mọ̀ sí mo mọ̀ ọkàn rẹ mo nínú mímọ́ onínú mímọ́ ní bíbélì ọlọ́run kò yẹ kó tó bí kẹ́yìn ìjìyà aṣọ mímí lójú òbí ọkàn àbíyèjì ló wọlé tó ẹnu àgbórí ìgbìlẹ̀ fèrèfé bítáyé bá lọ níwájú káyìn ìyá máa tọ̀ ọlọ́nà àtẹ̀tẹ̀ tí ó nílẹ̀ balẹ̀ lẹ́nu bá yá máa láti wọ́n fèrèfé èjìrẹ́ ọ̀kí tí mo ń wáká èjìrẹ́ ọ̀kí tí mo fẹ́ bí èjìrẹ́ ọ̀kí tí sanwó èjì lọ́dọ̀ mi àìlóyún kan yóò ẹ̀ dípò lẹ́ẹ̀mọ́ sáré. Àmín. Olúwa. Arókòkò kò jẹ́ òní yàtọ̀ ìlàgbára olóṣà àlùyà. Àfẹ̀yẹ́ ẹ̀kọ̀yàyà bá yẹ ní ìdànù ìdíbà yín ṣe. Ẹ níbo lórí ìkúrí. Ẹ sì dirú dìgbà lójú ẹ̀. Àmín. Ẹ kú yèlú bàbá. Mo bá yí dúpẹ́. Ẹ níláre. Ayé òní jẹ́ gbọ́mọ̀ ẹ máa ṣàmìyànṣe. Àmín. Ẹ ìdè ìyáyẹyẹ. Mo dúpẹ́ ẹ̀fẹ́ pọ̀. Akéwùgbà góòlù. Akéwùgbà tó yà. Àṣà ìlú àgbọ̀ ẹ̀ onítìrà yìí. Kéwù tí bẹ lóde. Bàbá mo sọ ọ̀rọ̀ mú tẹ́lẹ̀ ní ẹ̀fọn fi kúrò ní ìkan bí lórí. Gbogbo ẹ̀yìn ẹgbẹ́ fún mi kí n ké kí n fi sórí rí. Ọba tó ní ìgbà yìí ò ní jẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀lẹ́ òun ẹ̀ ní jẹ lóde aṣọ yìí yóò ní fàyà ẹkú yèdú ẹbí yóò sì kù. àwárísọdún eléyìí. Where is it before on the floor? Yes. On the floor. I do not see very well. Nísàwọ̀ àsọ̀sùmọ̀sù. Àti péjú sọdún èyí lájọ péjú ṣètẹ̀. Àmín. Lágbára ọlọ́run ọba ẹ̀ ti sọ pé lẹ́yìn ìdágbére fàyè. Àmín. Àmín. Ẹ wá dájọ́ kéèkù ìsírù káfá mi ò ní kéwù ó wí fún yíyí àmọ́ ọlọ́run ọba níṣe ni bó bá ti fẹ́ ó lè jẹ́ nítorí ẹ̀dá kan ṣoṣo lọ́lọ́dúnmarè bí ó ṣe gba gbogbo dábà wí níbí ọba tí jókòó ní òde mọ́sálásí kò sí tó kan lọ́hùn sẹ́ ó ti wo lọ́dúnmarè ní sọlá o ní ti ìlú yóò lọ́dúnmarè ní yóò Àmín. láì aláwọ̀ láì láà Ìlàwà. Zinatun wala nawm lahu ma fi samawati wal ardi ma zalladhi yashfa'u indahu illa bi idhnihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a wasi'a kursiyyuhu samawati wal ardi wa la ya'uduhu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim. Ọlọ́run bá dúpẹ́ nípa iná ní bá dúpẹ́ fún yín. Ilẹ̀ Yorùbá ò ní dàrú. Àmín. Tó so wá pọ̀ ní ìjọmọ̀ ìyánu Islam wa ò ní dùn. Àmín. Ọba tó wá tó sọ wá sínú ìran Yorùbá ó mọ̀ pé ìran Yorùbá pàtàkì níwájú òun. Inú ìran tó pàtàkì níwájú Ọlọ́run ìran Yorùbá jẹ́ kan.
mi ò fi àṣà Yorùbá ṣeré ẹ̀sìn ńlá ní báwọn ṣe ṣùgbọ́n ẹsẹ̀ ń kì mí yẹn bẹ́ẹ̀ lórí mi ń dìde jan ẹ̀ ọmọ akéwùgbẹ́rù ọmọ àṣàdó àgbọ̀rẹ̀ bẹ́ẹ̀ ẹsẹ̀ ń kì mí lórí mi ń dìde jan ẹ̀ irú Ọlọ́run tó wá ṣe mọ̀sẹ̀ tó dìde ní inú fámìlì tí wọ́n pè mí láti kí mi fún ti ẹbí ni ká ní mo mọ̀ ní Ọ̀yọ́ gan ní ìbáni tí wàá bá gbogbo fámìlì àmọ́ Ọlọ́run mọ ọdún mi wá pẹ̀lú Ọlọ́run kò ní pẹ́ kò ní jìnnà Ọlọ́run mú àràfà yín dé. Àmín. ẹgbẹ́ mo ti mọ̀ yí pé àràfà ò tí ì dé ó dẹ̀ ti sán lásìkò náà nìyẹn Ọlọ́run ti fi tàyàn lọ́rẹ Ọlọ́run fi tàyàn lọ́rẹ. Àmín inú mi gan bẹ́ẹ̀ sì máa ń kí oríkì ilẹ̀ Yorùbá wọn ń kú mi lórí gan inú mi máa ń dùn gan kò sí ìrántí olóríkì tiẹ̀ o Lárúbáwá máa ń kíra wọn o wọn ní bí ẹ ṣe máa rántí àwọn bàbá tó ti lọ wọn ní bá ṣe máa ń ṣe mọ́dínwó gbogbo àwọn bàbá wọn kódà wọn ní ọdún kan tó máa ń ṣe ní Riyadh kódà nǹkan ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí gan February sí March náà máa ń ṣe ní Riyadh wọn máa ń pè ní ọdún jànádìó yẹn gbogbo àwọn aràn bàbá wọn tó ti lọ ni wọn máa kí oríkì wọn ní kọ̀ọ̀kan nílùú Saudi Arabia gangan tí wọn máa kí wọn ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ làṣà àmọ́ àṣà tó bá ti wọnú ẹ̀sìn ní Islam láàgbọ̀dọ̀ ọwọ́ bọ̀ àṣà tó bá ti tako Quran tó tako sunna Nabi àgbọ̀dọ̀ ọwọ́ bọ̀ àmọ́ aláṣà tiwa náà nínú àṣà tiwa lórí kì í nílẹ̀ wa táàdé gbọ́dọ̀ gbàgbé majority àwọn ọmọ ọ̀rẹ́ tí orí kì í dílé wọn náà ó sànù wọn ni ẹ̀rẹ́ rí àwọn obìnrin náà orí kì í dílé àmọ́ èmi ò jẹ́ káwọn ọmọ tèmi orí kì í tiwa wọn àlè gbàgbé ọmọ olóhùn àpẹẹrẹ ọmọ ọlọ́rọ̀ agogo àsìgbà lọ́nà tó mú àwọn ọmọ sí ilé rẹ kù mí ọmọ arọ́pọ́n ńlá jomi tó rẹ sí ọmọ ní owó rẹ bá sọnù lóhùn ọmọ mu lọ mí láyé bá wọn ṣe gbẹgbẹyẹgbẹyẹ ọ̀rọ̀ gbọ́dọ̀ bá sọnù lóhùn.